إلا بالله العلي العظيم. بسم الله إنا أعطينا. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. Bàbá Global Mission náà. أدام الله حياته. Bàbá wa yára ọ̀rọ̀ ìjáde wọn pẹ́. آمين. Àlékún àlàáfíà, àlékún fún ara ọ̀rọ̀ bá ṣe fún wa. آمين. Ìbẹ̀rù ọ̀wọ̀ ìlọ́njẹ́ mọ̀ já sí ọ̀run. آمين. Ọ̀làlá haúlà. ولا قوة إلا بالله العلي العظيم. Àbá àgbàbá tó ń mẹ́lẹ́ kí àwọn gbogbo mission board ní ọlọ́mọdé wà wá sí gbó. آمين. Àlékún àlàáfíà, àlékún ọlọ́run bá ṣe fún yín. آمين. Bàbá Secretary mission board ọlọ́run jẹ́ wà sí gbó láíláí. آمين. Ọlọ́run bá sọ̀rọ̀ kàrámà fún yín. آمين. Bàbá ọ̀rọ̀ yìí ṣe mọ̀ àlèmí àríkẹ̀lọ́ ọlọ́run yóò dẹ̀rú. آمين. Àti gbé àbá bátà bá rẹwà, àbá alágbóṣà gbé àbá sultanu mufassirin. Àpọ̀lá sí òní tọ́ sí yí láíláí. Ọlá àwọn ènìyàn lọ́run. Bismillah inna a'tayna. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. Gbogbo àjọ àpáta ọmọ àjá ṣoríire. Oríire wa ọlọ́run jẹ́ dorí igbó o. آمين. Ọlá àwọn ènìyàn lọ́run. آمين. Ọlá àwọn ẹni rẹ̀. Ọlá haúlà. ولا قوة إلا بالله العلي العظيم. Gbogbo ìyá àpáta àpàdà sí fún ọlọ́run jẹ́ tọ́ sí yín láíláí. آمين. Àlékún àlàáfíà ló ń fọ́lọ́ máa ṣe fún yín. آمين. Ìdùnnú yín ọlọ́run jí ó kalẹ́, آمين. ọlọ́run jí ó mọ́júmọ́. آمين. Àwọn ọmọ yín ọlọ́run ní fi wọ́n pa yín lẹ́kún o. آمين. Yóò jí wọn lálùbáríkà. آمين. Bismillah inna a'tayna. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. Ya ní sẹ́ńtà, ya Sayyidatul Abida, ya Rayhana Arówólò ọlọ́run bá ṣàlékún àlàáfíà fún wa. آمين. Bá ṣàlékún wa fún wa. آمين. Àlékún ìdùnnú, àlékún gbàdúrà ọlọ́run bá ṣe fún wa. آمين. Ọlá àbá alájí àgbà, آمين. ọlá àfá àgbà. آمين. Bismillah idha jaa. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. آمين. Àfá mi iṣẹ́ ọ̀rọ̀ gẹ́ni àbò tí ọlọ́run bá ṣàlékún kẹ fún wa. Bá ṣàlékún ìrẹ́rù fún wa. آمين. Bismillah qul huwallah. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين. Nínú orí ọlọ́run tó lọ́run fi ápá àbò tó onígbọ́ ọ̀kan náà ọmọ wọn, Jawahara Obima. الحمد لله. Wọ́n sọ wọn náà ní Mariam, ó wà ní Canada lọ́wọ́ àtọ́kọ́ rẹ̀. Ọlọ́run mọ́sàájú wọn ní lágbàrúkà آمين. ṣe lọ́mọ dùnú. آمين. Ìyá ìyá ọmọ náà ń bẹ lọ́wọ́ ọlọ́run bá ṣàrún dùnú fún wa. آمين. Bismillah inna a'tayna. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Gbogbo ẹni bá máa ń padà jẹ́jọ orin. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Ọ̀rọ̀ ní ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. ẹni bá máa ń padà ẹjẹ́ àjọ kéèkọ́ fàṣádù ẹni tí wọ́n máa kéèkọ́ máa kù ọmọ kábàrò tó wọ́n lẹ́ni tí wọ́n máa kéèkọ́ máa kù
بعض الذي عملوا لعلهم يرجعون. أولا نبي محمد ظهر الفساد في البر والبحر ìbàjẹ́ wá tàn káyé filibari lórí ọ̀dàn lórí ilẹ̀ ayé ìbàjẹ́ tàn ká. ظهر الفساد في البر والبحر. wàlẹ̀báárì nínú búdò nínú omi ìbàjẹ́ tàn káyé. بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. ẹlẹ́kùn bá ti fẹ́ parí ẹ̀ jáde máa kú dáadáa lè yòó kọ́ ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. ọ̀rọ̀ ní ìbàjẹ́ wá káàkiri ayé bí máa kẹsà bẹ́tẹ̀ àìdì náà sí pẹ̀lú táwọn èèyàn fọwọ́ ara ṣe ní ìbàjẹ́. ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. ليذيقهم بعض الذي عملوا ọ̀rọ̀ ní káàkiri bá fi tọ́ wọn lẹ́nu wò بعض الذي عملوا apá kan tí wọ́n ṣe láyé apá kan tán ṣe níṣẹ́ لعلهم يرجعون bóyá wọ́n ṣe ìpadà sọ́dọ̀ Ọlọ́run. ظهر الفساد في البر والبحر ẹjẹ́ yọ máa ké بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. ẹ bá ń gbọ́rọ̀ tóbi jẹ̀ náà ìbàjẹ́ wá kárí ayé lọ́tún ìbàjẹ́ ni lósì ìbàjẹ́ ni níwájú ìbàjẹ́ ni lẹ́yìn ìbàjẹ́ ni Ọlọ́run wá ní tẹ́ǹtì ẹgẹ́ láti máa fìyà jẹ yín. ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. níbo ní ọ̀rọ̀ ni wọ́n lánàá orí nǹkan náà من العذاب الأدنى دون العذاب الأكبر. ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. ọlọ́run ọba ولنذيقنهم ó tún wá búra ó fi láàmùl qasami búra ó tún wá fi núnù tàwkìrì ó tó fi kàn ń pa sẹ́mọ̀ wípé nínú gírámà wọ́n ní nǹkan tá ń pè ní intensifier nínú English grammar. Intensifier yìí láti intensify ọ̀rọ̀ létí ẹni tá ń sọ fún òbí ní dáòtù bí ká ní really surely indeed irú ẹ̀rọ ọ̀rọ̀ wá ló ń bí kí wọ́n lẹ́nu fi kẹ́nà hàn àwọn olóhùn á máa fi tọ́ wọn lẹ́nu wò. ìyà kéékèèké rà máa fi tọ́ àwọn èèyàn lẹ́nu wò. ààrẹ ní ìyá ńlá tọ́ wọn lẹ́nu wò. لعلهم يرجعون pé wọ́n lè ṣẹ́rí padà wọ́n kò lù àbútọ́ wù yẹn. Ànábì wa Muhammadu ó jíra pé àwọn kan bẹ tí máa ń ṣẹlẹ̀ láyé ìyà Ọlọ́run sì máa pọ̀ lára wa sí. Ànábì wa Muhammad wọ́n ìdáyìn bá Ànábì ìyá ìlọ ni. Ànábì ni yá ma'ashara al-muhajirin yá ma'ashara al-muhajirin mo pè muhajirin ẹ̀dẹ́ sí jíra ti Makka wá sí Medina. khisalun khamsun idha tulitum bihinna
wa a'udhu billahi an tudrikuhunna. Nǹkan márùn kan bẹ tí a bá fi dán ìwò ha kò ní rọrùn kò ní easy o. Ẹ má dára kò easy máa. Bí kò easy bá wọnú ayé èèyàn ní gbádùn ayé tó yìí. وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ. Alẹ́bìtọ́ wọ́n sáré pé wa a'udhu billahi an tudrikuhunna. Mo wá sọ pẹ̀lú ọlọ́run kí ẹ bá láyé, ọlọ́run mọ̀jẹ̀ bá láyé, mọ̀jẹ̀ àìsìkò náà débẹ̀ yìí mọ̀ ájìrí láyé. Amẹ́bìlá ọkọ́ lam tadhhar al-fāḥishatu fī qawmin qattun hattā yu'linū bihā illā fashā fīhim at-ṭā'ūn wal-awjāʼ allatī lam takun madat fī aslāfihim alladhīna madaw. وَلَنُذِيقَنَّهُم بَعْضَ الَّذِي ليذيقهم بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ. Alẹ́bìnrin ọkọ́ ìwà bàjẹ́ ò ní gbilẹ̀ láàrin ìjọ kan. Ìwà bàjẹ́ ò ní gbilẹ̀ láàrin ìjọ kan. Hattā yu'linū bihā tó tún wá ń pariwo ìsáyà àwọn òní sí ń kọ̀rọ̀ máa. Ẹwàyé lónìí. Ẹni tí ó bá jẹ́ ìsìnkú tẹ́ẹ̀kọ̀ ló ti lè sí gbangba kálukú tí ń ṣe nìsí. يقولون الزمان به فساد وهو فسد وما فسد الزمان. Bẹ́ẹ̀ ló bá mú títẹ́lẹ̀ ń jẹun ọ̀rọ̀ ìyá rẹ̀ fi lè mú àmì ìtún àmì ṣe fáàrí máwùn hayat. يقولون الزمان به فساد Máwùn hayat nù máwùn ẹ̀yẹ tí mú máwùn. وما فسد الزمان وهو فساد وما فسد الزمان. Ànábì Muhammadu ó ní kò ní rí bẹ̀ láàrin àwọn èèyàn illa fasha fīhim at-ṭā'ūn wal-awjāʼ. Àrùn bú àrùn tẹ́ ẹ̀gbú orí ní ó sì máa ṣẹlẹ̀ sáà ní wọn. Ta ló gbẹ́ Ẹ̀bólà rí yọ̀n? Ta ló mọ Ẹ̀bólà? Ta ló mọ COVID-19? Ta ló mọ Lassa fever? Ìwà bàyẹ́ta ń gbé hàn sọ́lọ̀ ní àwọn ń ta ẹ̀kọ́kọ́ nàìjí sọ́lọ̀ pé kò sí tó ṣe. يقولون الزمان به فساد وهو فساد وما فسد الزمان وهو فساد وما فسد الزمان. Ànábì ní wal awjā'u allatī lam takun madat fī aslāfihim alladhīna madaw. Àwọn àrùn táwọn babaláwa yín ò rírí èmi ọlọ́run sì máa fi jẹ yín kí mà dá sáàrin yín. Ẹ wò lónìí kò sí bẹ̀rù ọlọ́run mọ́, kálukú páyọ ọlọ́run mọ́, kálukú òkúrọ ọlọ́run mọ́. Ẹlòmí wa gbégò síwájú yóò tún máa mú bẹ àwọn ń tayé ni ayé tó ń ṣe òun ìyá ní padà kẹ́yìn rẹ̀ fún ọ. يقولون الزمان به فساد وهو فساد وما زمن وما فسد الزمان وهو فساد وما فسد الزمان. Akí bàbá Dr. Sharafuddin Aminullah oníwàásí àgbáyé. Àwọn dókítà tuntun lónìí. Tọ́lọ̀ sẹ́sẹ̀ dáhùn lọ́la dọ̀túrà. Ọlọ́mọ́sà jẹ́ fẹ̀mí lò ó. Ẹ bá ṣe ámìnà fún wa. Ọlọ́run jẹ́ fẹ̀mí lò ó. Ọlọ́run jẹ́ fẹ̀mí lò ó. Kò wàhálà tẹ́ẹ̀sí lórí ìmọ̀ náà. Ọlọ́run jẹ́mi yóò kùn lérí ẹ̀. Ó lè fàgbákà sí fún yín. Ọlọ́ba alájẹ́ àgbà. Ọlọ́àfà àgbà. Ọlọ́wọ́ àti àgbáyé. Bismillah inna a'tayna. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. ظهر الفساد في البر والبحر
بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam ọdún walam yanqusul mikyala wal mizan illa ukhidhu bis sinina wa shiddatil mu'na wa jawri sultani alayhim. Àwọn ènìyàn máa dí kílò kù, wọn ò ní máa dí òṣùwọ̀n kù, àbí ká fi àlùbá kàn wọ́n, ká fi ọ̀dá òjò ní rọ̀ fún wọn tààrà. Ẹ̀wọ̀n àgbábòtá ń kàn lẹ́nu jọ́ mẹ́ta yìí. Ẹ̀wọ̀n ta bá yí lọ, kàkójú owó ọ̀bọ̀ bá súyò ìtúwọ́ lọ. Àwọn àgbẹ̀ wọn ń pariwo. Àwọn náà là ń dáhùn sí kálukú lọ́rùn. Àwọn tí ó yẹ kí a jẹ ga àwọn èèyàn là ń fìyà kàn wọ́n. Ànábì Muhammadu fòrìbẹ́rì ń bẹ́ ìgbà ìlọ ni. Ànábì lam yanqusul mikyala wal mizan. Àwọn èèyàn ní máa dí kílòkù àtòsùnwọ̀n illa ukhidhu bis sinin wa shiddatil mu'na. Ìyàn á rí bá wọn lò. Òjò ní rọ̀, ohun tó máa ń dáwọ́lé kò ní yọrí. Wa jawri sultani alayhim. Àwọn ìjọba tá a bá gbélé wọn lé ní wọ́n sì máa ṣàbòsí fún wọn. Ẹ wò láti gbàtà àti bá bọ̀ yìí. Kàkà dúpẹ́ tó ń lé sí ni. Àwọn náà là ń fọwọ́ fà á. Kóńgò, pẹ́rẹ́gì, agolo, àwọn ọlọ́jà ń jí ń dì. Wọ́n àti ń tepo, wọ́n tó yí sẹ́yìn. Ẹlẹ́gbẹ́ òkú 10,000, epo lórí tàbí lòdì ní 2,000 lọ. Yóò adílé mọ̀ á sọ̀rọ̀, epo 10,000 mọ́ rẹ̀ ló ti atán báyìí. Anábìlẹ̀ ní máa ṣe bẹ́ẹ̀, illa ukhidhu bis sinin. Ẹ wo mi ti ẹ̀ ní rí. Wa jawri sultani alayhim. Àwọn ìjọba yóò máa ṣàbòsí fún yín. Wọn ò ní ṣe déédéé láàrin yín. وَلَنُذِيقَنَّهُمْ من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. Ànábì Muhammad قال ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا القطر من السماء. Àwọn èèyàn ní máa sọ pé wọn ò ní yọ zaka mọ́. Ẹlòmíì wọ́n pè pé alájẹ yọ zaka yóò ní zaka kọ́ ríyáwó ni. Ẹ bá ń ṣe wàhálà rẹ̀ ni adúró owó ní ọdún yọ zaka. Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn illa mun'ul qatra minas sama. Ègí kí wọ́n sì ní kámá. Àwọn àjọmọ̀ wá pariwo pé àrójò ọba àtẹ lóhùn. Ibi wá ti nídìí òjòjì sí ló rọ̀ bẹ́ẹ̀ sí mọ̀rọ̀ sí tó ti nídìí ẹ̀. Àwọn là ń fọwọ́ fà á. يقولون الزمان بفساد وهم فسدوا وما فسد الزمان وهم فسدوا وما فسد الزمان. Ànábì wọ́n ní ولولا البهائم لم يمطروا. Tí ẹ bá sọ láwọn ẹranko tí ò síbi tí wọ́n ti pọnmi, tí ò síbi tí wọ́n ti mú mi tayọ òjò tí wọ́n rọ̀ ànírọ̀jò fún yín rárá. Ẹ wò ó. Àwọn ẹ̀rọ ọlọ́run kan ń bọ̀ láti Èkó sí Ìbàdàn. Wọ́n á dé express. Nígbà wọ́n á dé express, ẹnìkan wá ṣe bí aboyún, bí ẹni pé ń rọbí, ó wá sùn sójú títì. Nígbà wá sùn sójú títì, ọkọ wá wò bí ọkọ tí ń bẹnu mọ́tò, ọkọ ń bẹnu mọ́tò, ìyàwó àtàwọn ọmọ méjì. Ọkọ wá wò bí ẹjẹ́ á dúró fún un. Ìyàwó ní má dúró, ayé ń lè orí tí ń rọbí ni, orí tí ń rọbí. Ó ní bẹ́ẹ̀ ni, má dúró, ayé ń lè, já ṣàánú ẹ̀. Ọkọ wá dúró, ọkọ wá dúró. Wọ́n bẹ́ẹ̀ lè gbé báyìí, àṣẹ ọ̀pọ̀ nù pé wọ́n ti jáde nù. Wọ́n á jáde sí wọn, àwọn ní tó ní pàwọ́ ọkọ àtìyàwó.
ọmọ yín méjèèjì ẹ sá tọ́ka sí kẹnu wa ẹ tọ́ka sí kẹnu wa ká máa mú lọ láyé tàwa yìí náà ni. يقولون الزمان به فساد وهم فسدوا وما فسد الزمان وهم فسدوا وما فسد الزمان. ọkọ ní ìwọ ìyàwó mi nàkásí kan nù wọn ní wọlé ní kò nàkásí wọn wá nàka sọ́kan náà méjì ìyẹn wọn ní á dáàdì mi mọ́mì mi èmi mo sì fẹ́ràn yín jù wọn á fún ọ jáde gbà wọn wọ bọ́lẹ̀ ẹ máa lọ ẹ̀rọ ọ̀rọ̀ yín ó wọn á sáré wọn rìn lọ gbáà nígbà wọn á kà wọn sójà wọn kà wọn checking point wọn á sọ fún kí nǹkan báyìí ṣẹlẹ̀ wọn á padà nígbà wọn padà débẹ̀ wọn ti pa ọmọ náà wọn sì yọ nǹkan ọmọkùnrin rẹ̀. àmì ń bẹ níbi Nàìjíríà yìí tó yẹ pé fáktírì táwọn ní fáktírì àwọn ọmọ tuntun ni wọ́n fún àwọn ọmọbìnrin lóúnjẹ wọ́n tọ́jú wọn wọ́n á pè àwọn ọkùnrin kí wọ́n á bá wọn lò táwọn ọkùnrin bá bá wọn lò tán tó bá doyún wọn á tọ́jú àwọn aboyún fa tó fi bí wọn wọ́n bímọ tó máa ń jáde tí ń ṣe wẹ́ẹ̀ náà yàrá wọn sì jù sínú odó wọn sì máa gùn Nàìjíríà yìí náà ni. ظهر الفساد في البر والبحر. Yàwá ní sẹ́ńtà ọlọ́run ní jẹ́ àwọn bá síbò. Àlékọ́lá náà lè gbọ́ ọmọ sí. ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. Abáwa yára akí bàbá ọlọ́run mú jẹ́ àpàdà sí bàbá tí ló bá mi ṣẹlẹ̀ àpàdà sí ọlọ́run yóò tọ́ sí yín láíláí àpàdà sí ìgbà ọlọ́run yóò tọ́ sí yín láíláí ọlọ́ba alájí àgbà bismillah inna àtẹ̀yìnà. bismillahi rahmani rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. ظهر الفساد ظهر الفساد Ọ̀pẹ̀lẹ̀ akíyò alọ́sára. بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. Ànábì Muhammadu ẹ̀sìn ọgbà nínú ẹ̀rọ̀dá. Ànábì ní walam yanqudu ahda Allahi wa ahda rasulihi illa sallallahu alayhim aduwwahum min ghayrihim. Àwọn èyí ni máa tú àdéhùn Ọlọ́run kó má mú ṣẹ. Àbíkọ́lọ́run dẹ ọ̀tá lé wọn lérí tí wọ́n fi àjẹ wọn. Ẹjá wò lónìí, káwọn tí ń tẹ̀lẹ̀ sí wa lágbàáyé. Àwọn tí ò lánàá ọwọ́ ń dẹ sí wa. Tèbí ń jẹ́ òun tẹ́lẹ̀, agbọ́lẹ́nà àgbàlagbà, kébé yẹn bá ń tasú. Inú gbólá ti fẹ́ tàá, tó ń gbà kọjá, yóò wá gbé ilé mẹ́wàá kalẹ̀. Wọ́n wá pé kọ́bọ̀ kan ní ń ta yóò wá fi kọ́bọ̀ kan lérí sùn. Tó wá fi kọ́bọ̀ kan lérí sùn, àwọn tó máa ń kọjú wa ọjà kọ́bọ̀ kan ń ta sí èmi yóò kó lè méjì, yóò fi kọ́bọ̀ méjì lẹ̀. Ẹni tí yóò kó lè mẹ́ta, yóò fi kọ́bọ̀ mẹ́ta lẹ̀. Bóníṣù bá dé gbogbo iṣu tó máa tà yóò bá wáyé tí wọ́n ra ọgbẹ̀ tí yóò bá kọ́bọ̀ mẹ́wàá. Lónìí àti iṣu àtọwọ́ àti ẹbí ń tàbí wọ́n kò. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. النبي إلا سلط الله عليهم عدوهم من غيرهم فأخذوا بعض ما كان في أيديهم. Ànábì lọ́rọ̀ mú dé àwọn ìjọba tí ó máa yí lè mọ̀ sí ìṣẹ̀lẹ̀ lónìí àbí òṣèlẹ̀. Ẹ bá ti ń dààmú, alẹ́ra ń jẹun, aláṣọ àárín òhò, anílé àrùsùn búká, ó wá bó ti mẹ́kàrùkú lọ́wọ́. Ẹnìkan ló ń bọ́ ara Nàìjíríà ní ìdààmú bá kàrùkú, Ọlọ́run méjì máa dẹ wọ́n náà rùn.
ẹni tó bá lóhun ò ní sin tọ́lọ́run yóò sì sin tọ́lọ́run dá ẹni tó bá lóhun ò sin lọ́run yóò sì sin tọ́lọ́run dá afájáde ni dọ̀hárà al-fasadu fil barri wal bahr. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. النبي محمد سبحانه وتعالى النبي وما لم تحكم أئمتهم بكتاب الله عز وجل ويتخيروا فيما أنزل الله إلا جعل الله بأسهم بينهم. àwọn olórí wọn àwọn àmáàmù wọn àwọn aṣáájú wọn wọn ò ní máa dáyọ́ pẹ̀lú tí èsè kùránì àbíkọ́lọ̀wò dẹ̀wọ̀n sí ara wọn ẹ̀wọ̀ lónìí àwọn mùsùlùmí náà ń bára wá jà ìjú òtó jẹ́ àmà fàmára lọ́wọ́ ìjú òtó nǹkan yóò dín tá máa rán social media ti àdẹ́gbà kó lẹ̀ ẹlòmí ó tẹ̀kì síwájú báyìí òun nìkẹ́lẹ̀ nínú yàrá rẹ̀ ní wọ́n rẹ̀ gbogbo ayé tẹ̀ ń gbọ́ mi ẹmọ bá ń ṣí ààrẹ̀ ṣí àkíní àsìkò ojú owó sọ wọ́n sì ń tà lè sí àbíká túbà lọ́sọ́dọ̀ ọlọ́run wa tubu ila Allahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون وتوبوا إلى الله جميعا Akí ọba Dáúdù alọ́gbá kí wọ́n máa wọlé. Ẹbá lè ṣe ìrù fún wa. Ẹbá lè ṣe ìrù fún wa. Ẹbá lè ṣe ìrù fún wa. Ọlọ́run ó jẹ́ fẹ̀mí lú àyè náà. Pẹ̀lú àlàáfíà, pẹ̀lú okun ara, pẹ̀lú ìdùnnú, pẹ̀lú bàbá mọ́gàjí ọ̀tún àgbò ọlọ́jẹ́, àbá Dáúdù alápá àti àbá mọ́gàjí ọ̀tún àgbò. Yóò bàbá alẹ́gẹ̀wà ń kí kẹ máa wọlé máa rárá, ọlọ́run bá pẹ̀lú yí. Zahara al-fasadu fil barri wal bahr. Zahara al-fasadu fil barri wal bahri bima kasabat أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. Akí ọba Dáúdù alápá àti mọ́gàjí ọ̀tún àgbò lọ́lọ́jẹ́ ọlọ́run jẹ́ agbára sí ọba gbọ́bọ́ mi ṣẹ́nà ń kí àbá alájá bá ń kí gbogbo ìjókòó àbá ń kí kẹ máa wọlé máa rọra ọlọ́run jẹ́ agbára sí wó. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. أيها المؤمنون لعلكم تفلحون. أيها المؤمنون لعلكم تفلحون. Ẹbá ń gbọ́lọ̀ ń tóbi jẹ̀mọ́. Ẹgbọ́ sí wọ́n dá sí ọwá. Ànábì wa Muhammadu. Wọ́n ló bẹ̀rẹ̀ pé Allahumma la taj'al ba'sa ummati fima baynahum. Má dẹ àwọn ìjọ mi síra wọn ọlọ́rin nígbà. Walau sha'a rabbuka laja'ala an-nasa ummatan wahidatan wa la yazaluna mukhtalifin. Illa ma rahima Allah wa lidhalika khalaqahum. Ọlọ́run bá fẹ́ kí o gba yóò wà lórí kan náà ń gbé síbẹ̀. Àmẹ́ níyẹ̀ nígbò ẹmọ̀ tàkùrà iná lóyí ń da iná nù. Àdótọ́ ọlọ́mọ ni. Àwọn mọ́mú wo dáyẹ́bọ̀ ní tọ́lọ́ ń dá mọ́. Ẹlùmẹ́rẹ̀ lórílẹ̀ yóò sì dáburú, yóò dárọ́. Ànábì ní ẹ̀bá ti ń ṣe bẹ́ẹ̀.
ìmọ̀ dẹ̀ ìsìnra yín ní sì máa hàn ilé mọ̀ gbogbo nǹkan wọ̀nyí Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run fi ṣàánú wa wa ma kana Allahu liyu'adhibahum wa anta fihim wa ma kana Allahu mu'adhibahum wa hum yastaghfirun Ọlọ́run ní èmi Ọlọ́run ọba ìní jẹ yíyà lọ́gbàtà lọ́mọ wọn bẹ̀ láàrin ìdí ní jẹ yíyà lópin ìgbà tẹ́ ẹ̀ bá ń tọrọ àforíjì àwọn kan bẹ tó yẹ pé gbogbo ìbádà tí wọ́n láyé pátá istighfaru ìtọrọ àforíjì ni ọlá wọn là ń jẹ lòdì jẹ́ kọ́lọ̀ wọ́n ti pa á rẹ̀ mo dá kálẹ̀ lẹ́ẹ̀kan wọ̀nyí ẹyọ kan mí làwọn jọ mí dánwò lọ́lọ́ fi hàlákà wọn ẹwọ liwat homosexualism kó rí jọ̀bọ olóòrùn torí ẹ̀pà àwọn ìjọ ànábì lútù rẹ̀ àwọn kan bẹ́ Nàìjíríà tó ń ṣe wẹ́ lónìí yìí náà àwọn kan bẹ́ láyé tẹ̀tẹ̀ legalize kí akọkùnrin àtọkùnrin máa fẹ́ra àwọn kò sí tó burú bẹ̀ ẹjá túbà lọ sọ́rọ̀ Ọlọ́run gbogbo ẹ̀yìn ẹ̀yẹ ẹni tó wọ́n wá fi sàánú ọ̀tàgbọ́n gbogbo ẹni bàbá alájẹ́ àgbà látara fàgbà tàwálà fàgbà Abdulaziz salamun ala shaykh al-labib sirajina salamun ala shaykh al-labib sirajina كذاك جمالك لمفتي إلهي كذاك جمالك لمفتي إلهي ọgbọ̀n ní ọmọ máa ń yí padà ẹjẹ́ àjọ ìsàlámù aláṣẹ́ìfì làbíbi sirajuna كذاك كمال الدين مفتي إلهي كذاك كمال الدين مفتي إلهي afáàgbà bàbá wa fadilatu Sheikh Muhammad al-Jami al-Labib Tajul Adab bun Abdul Qadir bun Salih bun Ali bunu Yusuf al-Malawi salamu ala shaykh ẹbá wí jama kàrákà kàmàlìdìní mọ́bùtì ìlàrí kàrákà kàmàlìdìní mọ́bùtì ìlàrí ọba ọba àwọn àjídáàdì wọ́n wọ́ láti Mali ńgbà wọ́n ṣe yíra tó sọ̀kalẹ̀ Sókótó àti Sókótó wọ́n ń bọ̀ wọ́n ń ṣe dáwà bọ̀ gbogbo lẹ́yẹ Yorùbá wọ́n ṣe dáwà lọ́yọ̀ọ́ wọ́n ṣe dáwà nílùú kan tán pé kó báyìí har wọ́n fi wá dé sí Ìlọrin kọ̀báyìí kọ́dù yẹn aláwọ̀ àbá wọ́n sì wá ní ẹ̀rẹ́ láàrẹ̀ tí wá àbá wà fà gbà Màáàtù bíbíkìrí Bíkìrà Mọ́mọ́dọ́. Màáàtù bíbíkìrí Bíkìrà Mọ́mọ́dọ́. وسكت فلا زيد يقال ولا أمر وزرغوا فلا زيد يقال ولا agbọ́gí ọba tó bí àbá àfáàgbà náà ń pè ní Sheikh Abdul Qadir ìmáàmù Mali làwọn náà nílẹ̀ ní mọ́sí gbámbẹ̀ni ìyá tó wá bí àbá àfáàgbà ń jẹ́ ìyá wa Sayyidatu Khadija wọ́n jí ọmọ àbá wa Galadimangeri ní gẹ́gẹ́rẹ́ lọ́rùn àbá àfáàgbà wọn bí wọn lè mọ̀ wọ́n bí wọn lẹ́ẹ̀sì wọ́n bí wọn lé ọlá
wọ́n bí wọ́n lè wìláyà àbá àfàgbà wá bẹ̀rẹ̀ sí dìde wẹ́rẹ́wẹ́rẹ́ láti kékeré inú kàámà àfàgbà ní pé wọ́n ní tí àwọn ọmọ kéwù yòókù bá lọ lé kéwù àfọ́gbò wa lè mi ń bọ̀ wá àfàgbò wa wọ̀ yàrá bàbá wa wọ̀ yàrá lọ tíra tẹ́lẹ̀ kan òdídí wọ́n sì mú jáde. Salamu ala shaykhil labib sajuna Fazaka kamalidin mubsir Fazaka kamalidin mubsir Ma'atu bidiki Wasuditu fala Zaidu yuqalu wala amuru Wasuditu fala Zaidu yuqalu wala amuru Afáàgbà kútùbù min aqtabillah èkan ni wọ́n ná àwọn ìkan ọlọ́dọ́lọ́ gbé sórílẹ̀ ayé yìí. Bàbá àfáàgbà wọ́n dá àkúkò láyé wọ́n nígbà tí àbá yọ ọrùn díẹ̀ wọ́n wá lòdè kan Ìlọrin bí ìní dákọ̀ àyè náà àwọn afárògbé ìwọ kékeré yìí dákùnbá rẹ̀ dà sọ́hùn àfá ní fún tẹ́wìn sí ní kéwù lọ́rin afọ́gbà wá jáde wọ́n wá kò ní lọ́rin wọ́n lọ wọ́n ní wọ́n wá dé àyè kan wọ́n wá sùn wọ́n sì mú tíra kan kó ń lọ́rin ìgbà wọ́n wá sùn ní àyè náà tírù tí wọ́n sùn wọ́n wá lára rí Sheikh Abdulkadir gbọ́ mọ́jẹ̀lá sí òkú ọjọ́ ti lọ wọ́n wá lára rí Sheikh Abdulkadir wá ní ana Sheikh Abdulkadir ana ustazuka wa muallimu èmi ní kọ́ ní mo ní kọ́mọ̀ lọ́dọ̀ ní kẹkẹ láyé kò ní tí mo ọlọ́run ká ẹlòmí lè ní ó pòrò sí rọrùn bẹ́ẹ̀ èyí tí ó jìyàn láyé lónìí ààrẹ ni tí òkè ń kẹkẹ tó sì já fà ìbọ́kàlàfà jámíà ní ọlọ́run kò láàfà olójú oorun ti kọ́ ǹgún tó mọ́ lónìí yìí àárẹ́ omi tí ń lára ráfà tó ti kú ti pẹ́ kábàwọn ó sì mọ̀ kọ́ńkéwú inna Allaha ala kulli shay'in qadir kò ní pípọ́ ọlọ́run ká àfàgbà wa lọ́wọ́dún mẹ́wàá ẹ̀yìn kan ò rí wọn gbà wọn dé pẹ̀lú mà wọ́n kún kẹ́kẹ́kẹ́ pẹ̀lú mà àfàgbà wa ń dára àfàgbà wa ń kọ́ àwọn èèyàn ń kéwú àfàgbà wa ń kọ́ wọ́n ní gbà náà ń lọrin yìí èèkàn méjì lọ́rọ̀ fi sí lọrin ọ̀kan ni àbá arúgbó pàkátà àwọn sáwí làwọn bí dání kí so fẹ́ jẹ́ èèyàn wà gbọ́ sáwí àmọ́ bá gbà wá kéwú ni mo bá ti kéwú ó jẹ́ èèyàn láyé àfàgbà wa dé wọ́n ń lo dáwọ́là kálukú wọn wíńbó ló ti lè gbé mọ̀ tí ẹ̀ wá ìmàṣetáni mọ̀tá àmì ní ó kọ́ ó ní bẹ́ẹ̀ ni fáratá kúrú náà máa kúrú lakum fọwọ́ fọwọ́ tó àmọ́ ila Allah inna Allaha basirun bil ibad ìtí ìwú yóò padà yé yín. dáwọ́là fún àgbà ní dáwọ́là tún abadiyya àdàbíyà tún. abadiyya tún ní shaykhina tajil adab. أدبية أبدية من شيخنا تاج الأدب. Tó ẹgbẹ́ àfáà bá ní àfáà láyé ń bí ní ó yẹ ká mọ́lé àfáà wọn fún ìjú rẹ̀ fún wa pé bí ìlàfáà bá ti ké o. Àwọn tó sì jẹ́ àwọn ṣúra ká wọn àwọn classmate wọn ni kò sẹ́ni tó mọ̀ àbá alájẹ̀wà iṣẹ́ àrùn kọ́ ló kọ́ àbá gbàgbé o. Wọ́n kọ́ ohun kí ó tó wọ́n tún fún ọ lọ́wọ́ Kàdíríyà. Bàbá alájẹ́ àgbà náà gba tọ̀ríkà Kàdíríyà lọ́wọ́ àfáà àgbà. Kàdíríyà bàbá alájẹ́ àgbà. Ẹlòmíràn ni a ṣe Súfì àbá àgbà ó Súfì àbá kọ́ Kàdíríyà ni wọ́n. Lórí tó fún àbá ní mufti ńlẹ̀ yìí gbogbo àwọn ilé ìdásàrà tí wá wà àti mùkádàmà àgbà ló sọ̀rọ̀ ńjọ́ náà àbá alájẹ́ wà ní Kàdíríyà lèmi náà. Kọ́ Ṣéhù Násírù Kàbárà mọ̀lúdì tí wọ́n ṣe kẹ́yìn láyé 1994 bàbá alájẹ́ wà ní wọ́n pè lọ Kánù alájẹ́ àrà láwọn jọ lọ ni wọ́n fẹ́ mímí náà lọ́njọ́ náà àmọ́ èkó tá a gbà lọ àbá ní plane làwọn ọmọ bá lọ ń tàn kí mi ò dúró lẹ́kọ̀ọ́ bàbá wà sí àgbáyé Professor Ládòṣù àtàfàbùlà Hakeem Ajánásì ọlọ́mọdé àwọn akẹ́
àti ṣé Buhari ọmọ Musa àwọn tẹ̀lé àbálòrùn àtàlájà rẹ wà. تاج العلم والأدب فإنه منقذ بالجهل والعطب. àbọ̀wọ̀ sọ̀rọ̀ wá dé wọ́n rìn fún wa pé ṣéun náà ṣé ó kàbá wa mú tẹ̀síwá wá ju sí àbálòrùn pé هذا جبريلنا الدنيا بخير ما دام الشيخ كمال الدين بخير. هذا جبريلنا جبريل wà ní. bọ́ọ̀lù ọ̀rọ̀ mi lórí rẹ̀ bọ́bá tí ń bẹ láyé dáadáa ayé òsì mẹ́bẹ̀ dáadáa ṣé ìlú ọ̀dọ̀ wà lórí ẹ̀ bàbá alájẹ́ àgbà wọ́n wá jẹ́ yíwa wípé bàbá àfá àgbà jẹ́ onísúfì kàdìríyà kódà wọ́n máa kírun gbogbo ìgbà ẹnìkan wá sọ jẹ́ ìrọ̀gẹ́ àfá yìí ń jó tó bá kírun ló sì gbà gbogbo tó máa bàbá alájẹ́ wa ni mo wá kírun lẹ́yìn àfá àgbà láìmọye ìgbà ìmọ̀ àfọ́ àgbò sì dínkù àná ni ó wí bẹ́ẹ̀ ó kú rédèédé. أكرم بشيخي تاج العلم والأدب فإنه منقذ بالجهل والعطب. àbá àgbà ọkọ òyìn ń kéwú fọ́jú méjì àbá gbé jáde bàbá àfá àgbà àwọn sẹ́ẹ̀tì àkọ́kọ́ wọ́n ní 1910 ni wọ́n ṣe áfìlà fún wọn ṣe áfìlà fún wọn tó àfọn lákọ́bù nínú àwọn fójùlà wọ̀ ní bàbá wa Sheikh Zakari Yaba kí ní ọmọdá àbá Tajul Mumini tó kí àbá alágbà yìí tara wọn ya ọmọ kí àfá àgbà ni wọn àṣẹ́kù yáyá adájúdà lókè ní àwọn Tajudeen àbá ní máa lọ ibi wàtíkà tí mo fún ọ ibi tó bá ti tú ibẹ̀ ló ti ṣe kí ni ló dó sí. في العلم بكر وفي الإرشاد كذاب في العلم بكر وفي الإرشاد كذاب. nínú ọmọ kí àwọn ọmọ ní ọba ṣé òmùsà mílò aláwáyé àwọn fún Tajul Arifin ọjọ́ ti lọ mọ́jẹ̀ náà sí ó pọ̀ púpọ̀ nínú ọmọ kí àwọn àgbà ní Sheikh Salihu bùnulẹ̀ Imam Abdul Qadir ṣàkíkù Sheikh Tajul Adab àwọn àfáàgbà fún Tajul Abidin iná ọgbójú ẹlẹ́ẹ̀kejì wá ní bàbá wa Sheikh Salmanu Ake àwọn ni mufti din bàbá Salmanu Ake èsè mufti àkọ́kọ́ fún Ìlọrin o ẹ má sì gbọ́ wọn èsè mufti àkọ́kọ́ fún Ìlọrin mufti din nínú ọmọ kéwà àfáàgbà ni wọn àfáàgbà tí Ìlọrin ò gbà fún ní wọn á pè mufti bàbá aláyẹ̀wà ni mufti àkọ́kọ́. سلام على الشيخ اللبيبي سلام ابا وي جماعه اللبيب سراجنا كذاك كما بالدين وفتينا ابا وي كذاك كما بالدين وفتينا ọ̀rọ̀ yẹn pọ́ńtà wọn pé nígbà táwọn parí rìsálà tíra rìsálà ni àbá wá fún àwọn mẹ́ta ní lákọ́bù àbá ní Muhammad Tukur ló kọ mi wọ́n ti Tukururu abẹ́yẹ Tukururu Muhammad Tukur sì ní èdè Fúlàní ni wọ́n torí àbá alájí àgbà Fúlàní ni wọ́n àfáàgbà Fúlàní ni wọ́n kọ́ ẹ̀mí research tí mo ṣe wọ́n ní gàtà àfáàgbà ó wà lọ́nà ọba ní sùn àfáàgbà máa ń lọ bẹ̀ ní gbogbo ọjọ́ Monday ìjọba àbáráyà wá pè mí ní Abdullahi mú ní náà wọ́n ní Fúlàní ibo ti ẹ̀ fúta jálò ní ọ́ni àbí fúta tóóró àbí fúta mẹ́lẹ̀ wọ́n wá ní ánàkúnmọ́lá wọ́n lè mí náà Fúlàní ní mí fúlà mú ní màlúù ń gà Fúlàní ọba alájí ẹ̀ ó púpá wọn bó ti kalẹ́ ni. كذاك كمال الدين مفتينا. ọ̀rọ̀ ní bàbá wọn parí rìsálà bàbá wa Ákíbù wo àfáàgbà fún Sọ́bírù dín bàbá Abdulrauf Dámálà Èkó àfáàgbà fún wọn ní Hùsámù dín wọ́n á fún àbá alájẹ̀bà ní Kàmálù dín ẹ̀sùn bọ́lọ̀ tóbi jẹ̀má Kàmálù ló wá kárí ayé lónìí. كمال الدين
كذاك كمال لدين الله الأدبي فهو الذي كلنا يوصي بذا الأدب. àwọn ọlọ́jẹ́ àgbà ọba akẹ́ àfàgbà níparí لا يستخف بها منها لمر والصدايا صاحب قتلبي منها لمر والصدايا صاحب قتلبي وشجرة كتاب الشجرة ثم مرقات المنابر في النحو بالكرر برجال للطبي رحم أنت الذي جبت أصلا ما له دنسورا ولست تعرف بالإكلام والكذب ولا تعرف بالإكلام èyí wọ́n bẹ́ yẹ́ jẹ̀mọ́ gẹ́gẹ́ rẹ̀ tí àwa national mission ń gbé àbọ̀ orí láàrin rẹ̀ ọjáde àbáfẹ́ wọ́n ni ní ìsáàlù ṣe nínú tó rújú ni pé ń gbàwọ̀ làfàgbà kú ara wọn kan wọ́n ní àfàgbà kú ní 1922 àwọn kan ní àfàgbà kú ní 1923 àwọn kan ní àfàgbà kú 1924 àmọ́ gẹ́gẹ́ bí ìsáàlù ṣe tẹ̀ fún mi gẹ́gẹ́ bí ìsáàlù kí ibi ń ṣe bọ̀ ti pẹ́ láti bí bàbá Àlàjí àgbà 1922 làfàgbà kú. Allahu Akbar. Kí ni ó jà ní gbogbo alé ní ọkàn àbáráyé wa pè mí wọ́n á gbé dáárì wọn ẹ̀yìn rẹ̀ báyìí black ni wọ́n ní mo fẹ́ kó kọ́ tí mo fẹ́ fi hàn ìlé kọ́ o tọ́jú ẹ̀ pamọ́ dọjọ́ wájú ìgbà táfà mi kú nù bóyá kọ́ sí ẹ̀wọ̀n rẹ̀ kà yìí Bàbá Àlàjí àgbà ń sọ wípé tuwufiya Sheikh Muhammad Tajul Adab rahimahullah fi laylatil ithnain 30 min Rabi'il Awwal sanat 1341 àbáni òru Monday làfàgbà kú níjọ́ Sunday lóòru Monday tó ṣe é dé 30 Rabi'il Awwal ọdún 1341 àbáni wà wá fọ́kọ̀ yawm al-ahad ọjọ́ ń wá sí dédé ọjọ́ Sunday tí ń jẹ́ 19 November 1922 ẹ̀sìgbọ́n tó bí jẹ́mà àbá kọ́lẹ̀ pé hadha tàríhù huwa al-asahhu min tawarikh wafati Sheikh al-mukhtalaf fiha wa athbata haqiqatahu àbálẹ̀ ìlú kọ̀rẹ́tì ẹwàjá gbé sí ti falsafa wọ́n yàbá Àlàjí àgbà lo ọdún méjì sọdún mẹ́ta lọ́dọ̀ àfáàgbà tó bá ìka bá fa ọmọ kí àfáàgbà kú 1924 ayé kọ́dún lé jùntà mílọ̀nà tó yàbá wọlé kí ó 1919 sí 1920 àbálò 1919 1920 21 22 ọdún mẹ́ta nù bàbá 1924 ni ó ti jọ ọdún mẹ́ta lọ torí náà ká máa kagbe sọ pọ̀lọ̀ wípé 1922 wọ́n lè bá àbá wa ọlọ́jẹ́ àríwọ̀n kí àbá wa Alhaji wa Ahmad Abdullahi oríkì ìbá àbá wa school ọlọ́jẹ́ àríwọ̀n pé àwọn kọ̀tọ̀kan tó àtàdíyànù wọ́n lọ bá ń pè ń tèmi lọ́rọ̀ àbá ní o wọ́n ní 24 ni mo ní kèrè 24 wọ́n ní kí ni mo gbé ara lé mo ní tí àbá gbé fún mi ní tí mo sì kọ́ ní wọ́n ní àwọn ó gbé kàlẹ́ndà 1924 jáde àwọn ó sì gbé kàlẹ́ndà 1922 jáde èyí tó bá ṣe déédéé ọjọ́ Sunday àyíkò ló correct nígbà wọ́n gbé 1924 jáde kò sí déédéé ọjọ́ Sunday gbà wọ́n gbé 1922 jáde kò ló ṣe déédéé. Ẹwọ́n alhamdulillah kàmáàlù tí a bá àfágbà wá sàlájí àgbà ọlọ́run ti mú sí lára bàbá nínú tẹ́lẹ̀ observe láàbá ní kí tí a bá fi lè bọ́lọ́run eyín bàbá kankan yọ wallahi ta'ala eyín bàbá kankan yọ tó fi lè bọ́lọ́run ó pé ní kàmáàlù ní primary kàmáàlù ní secondary
Kamalu University afọ́ọ̀rọ̀ ọ̀sẹ̀ fún Nàìjíríà kò sí bàbá làkọ́kọ́ ọ̀rọ̀bà ayọ́lú ti àbàlá gí àgbà University àwọn tó máa wá accreditation wá láti NUC wọ́n sì wá wọn láà pegede ayége ẹ̀rọ̀bà alhamdulillah torí náà ẹjẹ́ patronize University bàbá káfà ọmọ sílẹ̀ gbogbo àwọn tó wá wọ University bàbá wọ́n sì mọ̀ lágbàríkà àwọn tó wá wọ ti gbòmí náà mọ̀ lágbàríkà o àbágbàríkà ti àbá alẹ́jàbọ̀ ojú ti gbòmí lọ ọlọ́run wọ́n lànà lọ́nà àjá sórí ẹ̀ṣẹ̀ àmìnà ẹ̀ṣẹ̀ àmìnà nítorí méjì tó kù àbá alẹ́jẹ́ àgbà ọlọ́run wá sàmì bàbá àbádùn tó lé ní 120 láyé àǹtáwọn ní ti yàpá ẹni sínú ìgbòho bí bàbá wọn òbí 1905 bàbá iná kídú yẹn ni wọ́n pè mí Shehu Mahmood àti bàbá Gankadi wọ́n á ní ká tú àwọn tírà àwọn tó sọ̀rọ̀ pàtó lọ́rin ká wá ìtẹ́jọ́ tí wọ́n pọ̀ kan nú àwọn ọlọ́lá ńlẹ̀ yìí sí ìta àkúdí má nígbà tá a tú ogbó tírà àtàwọn òwe tó sọ pà lọ́rin wọ́n ní ọdún náà jẹ́ 1896 àbá àlẹ́jẹ́ àgbà ní màmá tó bí wa sọ fún wa wípé a ti dọmọ ọdún méjì sí mẹ́ta ńgbà náà ẹ̀wá di dọ́kítì ọdún méjì sí mẹ́ta sẹ́yìn a jẹ́ wípé 1894 bí àbá àlẹ́jẹ́ àgbà bó rí bẹ́ẹ̀ bí ò rí bẹ́ẹ̀ ìgbà tí àbá ń ṣe àtúnṣe kan lẹ́yìn láàrin àwọn kan lẹ́yìn àbá ní ẹ sì ń dààmú wa tá a ti lé lọ́mọ àádọ́fọ̀ ọdún ọdún òun bẹ́ẹ̀ yà ní àádọ́fà sì ní ìgbà náà 110 ní yẹ́ bẹ́ẹ̀ bàbá ló tún léwu ìwú nítorí láàmà tẹ́bá sí àádọ́fà òun gbà náà lọ́dún tí àbá sọ 2002 wọ́n sọ ayépo ju 1905 lọ ṣùgbọ́n àbẹ́ ìtakò yẹn ẹ̀yìn tẹ́lú 1905 náà ẹ máa lò àmá àkíkà àgbà ń bí àbá 1894 ni ọlọ́mọ akẹ́bà àrẹ́jẹ́ àgbà ọlọ́mọ àbájẹ́ sórí ẹ̀jẹ̀ àmìnà ìwọ̀n ẹ̀ 20 tí ó mú 2000 wá pé ọlọ́mọ àbájẹ́ sórí ọlọ́mọ àbájẹ́ sórí èyí ogún